أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. adúpẹ́ fún Ọlọ́run, àwa tọrọ ìkẹ́gẹ́ fún gbogbo àìwúṣẹ́ Ọlọ́run tí wọ́n ti síkú padà lọ́ba ṣàlékún àforíjì fún wọn. Gbogbo ẹni ẹ̀dá ń bẹ lórílẹ̀ ọlọ́ba àfisọ́ ẹ̀ṣọ́ wọn. Ọlọ́run wá ká náà gún náà ẹni ẹ̀kọ́ àfisọ́ ẹ̀ṣọ́ gbogbo aláàpọ̀. ọ̀nìgbà tá a gbà ló kúrò lọ́ba mójúkó láì fi wọn. Gbogbo ẹni ẹ̀ tí wọ́n ń bọ̀ tí wọ́n ti dé lọ́ba dáàbò ẹ̀bùn wọn. Tí wọ́n bá tún wá dé tán ọlọ́ba àfisọ́ ẹ̀ṣọ́ wọn. Ìlú Ìlọrin ọlọ́ba fi ìlú Ìlọrin lọ́kàn balẹ̀. Ọlọ́run má jẹ́ kí ìlú Ìlọrin dàrú. Gbogbo ìlú kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà ọlọ́ba fi wọn lọ́kàn balẹ̀. Má jẹ́ káwọn ìlú náà má jẹ́ kí wọ́n dàrú. Gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní gbogbo àgbálá ayé pátá ọlọ́ba fi hàn lọ́kàn balẹ̀. Má yẹ kí wọ́n dàrú Ọlọ́run kọ́ ọ láì ní síwẹ̀. Ọ̀rọ̀ wa yọ̀dá lórí Africa Time. Àwọn wo ní ń lò? Àwọn wo ní ń lo Africa Time? Gbogbo ẹni tẹ́ bá rí tí bá ti ń lo Africa Time láyé kò lè lówó. Gbogbo ẹni tẹ́ bá rí tí bá ti ń lo Africa Time láyé kò lè lọ́lá. Gbogbo ẹni tẹ́ bá ti rí ìtọ́ ẹgbẹ́ Africa Time, òun ni táìmù tí ń lò kò lè bẹ́gbẹ́ mu tó gbé kí ni jẹ́ Africa Time, promise and fail. Òun ni jẹ́ Africa Time. Nígbà wọn ní ọ̀wádìí kan láago mẹ́ta ẹsẹ̀ wàá lù lọ́ọ́ ẹsẹ̀ à ń gbómi lọ́ba lù á ní wàhálà nílọ́bì kan láago mẹ́ta. Sí ọ̀pá pé ìwọ gan o ti fẹ́lì ààrẹ fún aláàárẹ̀ ẹ̀ lọ fa ààrẹ láwọn tí ó máa ṣe ọ lọ́wọ́. Fún aláàárẹ̀ ẹ̀ lọ fa ààrẹ láwọn tí ó máa ní ọ lọ́wọ́. Fún aláàárẹ̀ lọ fa ààrẹ láwọn alábòsí lọ tí wọ́n fẹ́ jẹ́ ojú èèyàn tẹ́lẹ̀. Wọ́n ní tẹ́ bá ń ṣèyàn èèyàn náà wá já àrẹ̀gbà lọ́wọ́ tí ń ṣèyàn. Àmọ́ wọ́n tó ti ń lo Africa Time fún aláàárẹ̀ báyìí ó wá mú ààrẹ láwọn ọ̀tá lọ. Lábí ní Africa Time àwọn onílò olùsìyàn nílò Africa Time. Ẹ lè olówó kó lo Africa Time láéláé. Olówó mọ̀ pé time is money. Owó ni time. Owó òun ni time. Táìmù ò ṣe fi ṣeré. Ẹni kódà àwọn olóṣèlú gan máa ń sọ pé 24 hours tó wà nú ọjọ́ kò tó àwọn ṣe ìlú. Ẹ̀wọ̀n olóṣèlú wa àwọn tí ń darí ìlú wọn ní 24 hours tó wà nú ọjọ́ kò tó àwọn ṣe ìlú. Ǹdí nìkan pé gbogbo táwọn bá ti dé táwọn bá ti kọ́kọ́ ní ìtìkọ́ báyìí àwọn sáré wá sọ ọ̀rọ̀ àwọn fáwọn èèyàn ń bẹ̀ tó pé gbogbo àlà àwọn máa ń lọ mítíìnì, gbogbo àlà àwọn máa ń ṣe àkóso gbogbo àlà àwọn máa ń kóra àwọn jọ. Ìbẹ̀rẹ̀ àyè kan tí wọ́n sọ pé Africa Time kí ni jẹ́ Africa Time. Gbogbo ọdún ń gbọ́ mi tó ń wò mí ìjọ gbọ́ Europe Time rí. Àwa sọ àdì aláìmọ̀kan. We have so many continents. We have South America continent. We have North America continent. We have Asia continent. Ǹjẹ́ ẹ gbọ́ Asia Time rí? Ǹjẹ́ ẹ gbọ́ North America Time rí? Ǹjẹ́ ẹ gbọ́ Australia Time rí? Ǹjẹ́ ẹ gbọ́ Ocean Time rí? Àwa ní Africa Time. Àwa sọ àdẹ̀rú. Àwa ń wọ àwa lẹ̀. Bẹ́ẹ̀ ni bá pẹ́ débi kan nígbà ní kí ló tó fi pẹ́ yọ Africa Time náà. Ìwọ dáná wá gbaṣẹ́ láago méje tó pẹ́ débẹ̀ ẹni wọ́n fẹ́ gbéṣẹ́ bó ti mọ̀ pé ò síríọ̀sì pé bóun bá gbéṣẹ́ fún àtọwọ́ gan ọkàn kú òun náà ni. Ẹni bá síríọ̀sì nígbà náà wábì kan láago méje ó ti wá wò pé ibi tó ń lọ yìí láti ilé rẹ̀ sí ibi tó ń lọ how many hours ni transport yóò gbé ọ débẹ̀ ọkọ̀ calculate. Tó bá ti pé from your house to the places you are going to is 1 hour times ni transport yìí ló fi rìnrìn náà ó wà kó àtàgùn 5 ló ti jí. Gbogbo bí tẹ́yẹ̀ bá lọ láyé ẹgbẹ́ ọkọ̀ máa débẹ̀ before 15 minutes to that time. Ẹ máa ní wàhálà aago méje o ti mọ̀ pé 15 minutes to 7 15 minutes to 7 ó ti gbọ́dọ̀ ti wà láàárín. 15 minutes to kárí aago mẹ́ta ni wá ó ti mọ̀ pé 15 minutes to 3 ó ti gbọ́dọ̀ ti wà láàárín. So anything can happen lọ́nà ìgbà tó bá ń bọ̀ àwọn ìgbà tó ti prepare gbogbo tó bá fẹ́ happen lọ́nà yẹn wọ́n náà ti ṣe kí ni o ti gbé challenge kalẹ̀ pé tó bá fẹ́ fèsì ẹ̀ wọ́n náà máa fèsì ẹ̀ lábí ní Africa Time níwò àwọn òwò nílò aláìní èèyàn nílò Africa Time. Lé ikólówó kan máa lo Africa Time kọ́dà àwọn ìjọba tí ń ṣèjọba alẹ́ ilé yìí gan ń lo Africa Time. Àwọn ìjọba gan ti ní protocol officer
irú president orílẹ̀-èdè kan tí bá ń sọ̀rọ̀ lọ́wọ́ bá ní 10 minutes ló fi sọ̀rọ̀ bí 10 minutes bá ti pẹ́ kiri àwọn protocol yẹn ó ti dìde sẹ́gbẹ̀ẹ́ òun láti mọ̀ pé 10 minutes ti gbé nìyẹn tó wọ́n ti mọ̀ pé after 10 minutes yẹn meeting mi tó ti dúró dé òun kò lè máa fi táìmù kan waste táìmù kan kí ló dé táwa tí wọ́n ń ṣèjọba lélẹ́yìn láfíríkà táwa ń sọ pé Africa time táwa ń useless ara àwọn èèbó àwọn aláwọ̀ funfun àwọn náà wá ń rí wa gẹ́gẹ́ bí aláìfẹ́ kan ṣe àwọn fún ara lóko tí ò dáa ní bá ṣe ń pínyàn lẹ́lẹ́nu sí ọ̀sẹ̀ ẹ máa ń panú mọ́nì lọ́dọ̀ eléyìí ẹ mọ̀ gba Africa time lọ́dọ̀ tọ̀ kí ni jẹ́ Africa time òsì ní jẹ́ bẹ́ẹ̀ láfi ní Africa time àwọn onímọ̀ ń lò olùsì ẹ̀ nílò Africa time tó gbó ti mọ̀ pé òun ò lè move forward gbogbo ẹni tí ì bá lo Africa time ẹ̀yin wò ó ẹ̀yin ò rí pé ẹni tó fẹ́ move forward ni gbogbo àwọn tó sì move forward láyé wọn ò lè lo Africa time tí wọ́n ti mọ̀ pé kò sí àsìkò fáwọn láti máa waste gbogbo ẹni tó lówó bá gbà síṣẹ́ tí bá pẹ́ débi iṣẹ́ wọ́n sàkẹ́ni kódà ẹni tí ń tajà tó bá gba ọmọọṣẹ́ síbi ọjà rẹ̀ tó ní dé lásìkò kan tí ò dé lásìkò yẹn náà yóò sàkẹ́ni tó ti mọ̀ pé àsìkò tó fi dé yẹn òun ti mẹyẹ millions tó fi lose láfi ní Africa time àwọn onílò ẹ̀yẹn ọ̀dọ́ tálíkà náà ti polówó ń wéṣì owó lọ́dọ̀ olówó bí ẹgbẹ́ ara wọn àgọ́mọ̀ ṣe kí ni àgọ́mọ̀ jẹ́lọ́sì pé ìntí lápájá níbo lèmi náà ṣe bẹ́ẹ̀ ni bí níwùsì kan tí wọn kà ń jò nínú lórí níwùsì náà àwọn agbọ́pọ̀ ní ọ̀kan lára àwọn tí ń kọrin yẹn lápò àwọn tí ń kọrin gẹ́gẹ́ ń gbóyin wọn gẹ́gẹ́ wò ló Africa time ọ̀kan lára àwọn tí ń kọrin wọn ní orúkọ yẹn jẹ́ Davido wọn ló ní private jet méjì àwọn olùsìn wà ní àkọlẹ́ private jet méjì ṣe tẹ́lẹ̀ bá ń ka níwùsì àwọn gbọ́ pé Davido wà ní Amẹ́ríkà lónìí bájọ́ kejì láti ti gbọ́gbọ́ wà ní London bájọ́ kẹta láti gbọ́gbọ́ wà ní Russia bájọ́ kẹrin láti gbọ́gbọ́ wà ní Portugal tó bá dijọ́ karùn-ún láti gbọ́gbọ́ wà ní South Africa tó bá dijọ́ kẹfà láti gbọ́gbọ́ wà ní Sweden bó ní ṣe mẹ́kẹ̀ tí wà ní private jet kò lè mẹ́kẹ̀ tó kó mọ̀ pé plane kò lè máa meet up má gbogbo àwọn àsìkò yìí òun náà sì mọ̀ pé ẹ́ńjìnì ẹsẹ̀ tẹ́ máa ń gbọ́kànlé tó bá lọ ní mọ́tò ẹyọ kan ó lè dijọ́ fún ara ẹ̀ lọ páàkì mọ́tò alẹ́ àná ó lè láwọn ẹ̀sìn kò fẹ́ kíkì ọ̀kan mọ́ dáhùn àmọ́ tó bá ti ní méjì wá ti kíkì ọ̀kan tí ò dáhùn ó bọ́ sí kejì ni kò ní waste time ẹ òun tó fowó ya private jet méjì ó ti mọ tí mú wá fún un abẹ́ ìdásí ọlọ́run kẹsàn-án nù Suratu Israel ọlọ́run ni alimáàlú wàlìbànúnà sinẹ́tù ayé àti dúnìyà ọlọ́run jí ká mọ̀ pé owó tẹ́ ń wò yẹn gan ọ̀ṣọ́ ayé ni wọ́n tó bá lówó ò lè sínú àwọn tí ó jọ sọ fáyè ìwọ tó ò sí lówó bò ló ṣe fẹ́ ọmọ rẹ tọ́tọ́tọ́ ọmọ tó bí ló fi jẹ́ ẹ̀sọ́ fún ayé gbogbo ọtọ́ bá ti ń lo Africa time ó ò sí ààrẹ tó kó wọn mọ́ni ọlọ́yìnbá ní ìran mẹ́ta kẹrẹ tó sí ìwọ bí àwọn ti ń lo Africa time kó o bí bàbá lọ bá ń lo Africa time yóò tó sí tọmọ náà bá tún wá kọ́pì Africa time lára bàbá rẹ̀ yóò tó sí bọ́ọ̀bọ̀ wọn náà bá tún ti wá kọ́pì Africa time lọ́wọ́ grandpa rẹ̀ yóò tó sí yíyá gbé ìran mẹ́ta tó sí ìran mẹ́ta tí ìbá tó sí àwọn jára wọn ni wọ́n jára wọn ẹ̀yẹ wo ìgbà tí mo ka news kan níjó ni Alhaji wa Wasiu Alabi Pasuma wọ́n ní ṣe 40 years on stage àwọn kan wá interview rẹ̀ gbá 40 years sísìn ó kàn yọ̀ mọ̀ lọ́lẹ̀ wọ́n ní tí Pasuma wa sọ fún wọn journalist náà ni pé òun ò sùn lòun fi ń sún àlà ó ní òun èé sùn ló jẹ́ kóun máa lọ síwájú ayé pé gbogbo ẹni tó bá ti fẹ́ lọ síwájú kò ní máa fi gbogbo ojú ara rẹ̀ sùn ọlọ́run kan sọ nù àdúgbò ọlọ́run ní kúmù lẹ́yìnlá ilẹ̀ àkọ́ ọlọ́run ní máa dìde lórúkọ máa fi bí àwọn náà olórin tẹ́ ń gbórin wọn nù o ayé pé àǹfààní wà náà ọ̀tá rẹ̀ náà ń sọ kí Pasuma máa sọ pé òun ò sùn ló jẹ́ kóun sún àìsùn òun ló jẹ́ kóun máa lọ síwájú ìlọsíwájú òun èéfi gbogbo àsìkò sùn ni lọ́pàá sábà wípé 40 years sísìn òun sì wà lérí stage àìmọye ẹni tí tọ́jà ìlẹ́yìn Pasuma àgbọ̀hún ọmọ tí sì ń bẹ láyé àìmọye àwọn tọ́jà ìlẹ́ ṣáájú tiẹ̀ tá àgbọ̀hún ọmọ tí sì ń bẹ láyé òun sì tó ń bẹ yìnyín tó ń àyàn sì tó ń pè lólórin àyàn sì tó ń gbọ́ ẹ̀yẹ ìwẹ̀ ẹ̀kọ́ kan tó fẹ́ yẹ ká kọ́ mẹ́wọ́ pé ẹ̀ẹ́dẹ́ fi gbogbo òru rẹ̀ sùn yóò fi máa nílọ síwájú ẹ̀yà wò àwọn olórin ni wò lọ Africa time o ẹ̀yin tẹ̀ ń gbóyin wọn tẹ̀ ń jó a jẹ́ pé ìlú lásán lẹ̀ ń jó sí lára ní tí wọ́n ń kọ ẹ̀kọ́ tẹ́ fẹ́ jẹ́ ká mú ń bẹ̀ lísìsì tẹ́ bá lísìsì ní àwọn tẹ̀ ń jó sóyin wọn àwọn òòlù Africa time ló jẹ́ kí wọ́n máa sún síwájú àwọn tẹ̀ ń jó sóyin wọn àwọn òòlù Africa time ló jẹ́ kí wọ́n máa lágbèéga irú Davido tán ló ní private jet méjì yìí ó ti mọ̀ pé láàrin odidi ọ̀sẹ̀ kẹ́gbà tẹ́yàn bá ń gba show láàrin from Monday to Sunday
owó láàrin ọ̀sẹ̀ kan yóò rí lára àwọn private jet tó rà. Ó ti mọ̀ pé tóun bá ti lè mísì àwọn fáǹsì òun ó mísì owó ọ̀nà olówó sì ní fi disappoint àwọn fáǹsì òun kò ní private jet. Tí ò bá ní private jet kò lè meet up pẹ̀lú àwọn táìmù yẹn. Pé yẹn wà ní Amẹ́ríkà lónìí ó ìtúndíjọ́ kejì ẹ̀ ti gbọ́ kó wà ní Portugal, olùjọ́ kẹta ẹ̀ tún ti gbọ́ pé wà ní London, olùjọ́ kọrin ẹ̀ tún ti gbọ́ pé wà ní Korea, olùjọ́ karùn-ún ẹ̀ ti gbọ́ pé wà ní India, olùjọ́ kẹfà ẹ̀ ti gbọ́ pé wà ní China, olùjọ́ kejì ẹ̀ ti gbọ́ pé wà ní Sweden, ẹ̀ ti gbọ́ pé wà ní Germany. Àwọn àgbà akílódé ṣé ń dọ́bẹ̀ ni kò dọ́bẹ̀ jáàtì ní ń lò. Ẹ̀yẹ owó tó máa gbà fún àwọn sóò yìí àwọn tí ń ṣe sóò gan òun gan wọn máa pè ó tó ti mọ̀ pé kì í disappoint èèyàn. Ẹni bá ti ń disappoint èèyàn ò ní pe mọ́ tí wàá ti pe mọ́ ìlúsì fáǹsì nu ìlúsì fọ́lọ́wà nìyẹn. Òun ọ̀fẹ́ mọ́ ìlúsì fáǹsì àti fọ́lọ́wà ló jẹ́ ká sọ pé ó ní private jet méjì ọmọ lójú àwọn tálíkà wọn wà ní ẹsẹ̀ ní private lẹ́yìn náà Yorùbá fi ní olówó sọ̀rọ̀ tálíkà lóhun láàdíà wọ́n ti mọ̀ pé àdíà kí n tálíkà fẹ́ mú wa tó tayọ àdíà pé kọ́mọ mọ́lẹ́jì nǹkan tó lówó sì mọ̀ pé tóun bá mọ́lẹ́jì nǹkan yìí owó ńlá lò tún ní wọlé owó lè rán fi ń wá owó tàbí ní Africa Time onílò gbogbo ẹni tí bá ti ń lo Africa Time láyé kò lè bẹ́gbẹ́ pè gbogbo ẹni tí bá ti ń lo Africa Time láyé kò lè lówó àbí wàáfà tí wọ́n pè sí program wọ́n ní ọdún láago mẹ́ta ọba ń dé láago márùn wá ní kílódé wá ní Africa Time ọmọ pa ìrìn tètè kí n tiẹ̀ pẹ̀lú wá ìrìn tètè wọ́n ètè kí wọ́n jẹ́ sáǹpù fún wọn bá a pé yan mẹ́ta mẹ́rin lọ́ba bá lé ìjòkó wọ́n ṣe wá àṣìṣe ní oṣù tó bá ṣe tẹ̀ wọ́n máa lọ tó bá dijọ́ mi tó bá ti mọ̀ pé wọ́n pè ní program yẹn àyẹ̀wò ìtìmọ̀ dípẹ́ àbá yẹn máa ń waste time tó bá di báyìí òun bà ẹni bá nà pé ẹ fẹ́ gbọ́ wá sí àbíkẹ́ ètò lọ́ní o tó bá di báyìí òun bẹ̀rẹ̀ wá sí òun lọ ti ẹnu o wọ́n máa ròyìn rẹ̀ dáadáa àwọn náà ọ̀wá ń retí káyàn yẹn dé kó tó wá fún aláàárẹ̀ náà ló tún empower àwọn èèyàn kan máa dọ̀lẹ̀ fún aláàárẹ̀ lọ empower àwọn èèyàn káyàn náà máa lo Africa Time nígbà tí wàá fà tí ń lo Africa Time lè rí kó lówó kó lo Africa Time àwa fún àlòkọ tí ò da Africa Time báyìí ìbò gan bá gbọ́ ní ti ń jẹ́ Africa Time tán ní pé ní jẹ́ Africa Time pé ẹni tí mo ń disappoint èèyàn níjà ó tún máa fi wá ṣe yẹ̀yẹ́ gbọ́ kí káàkiri ní Asia Time rí kí ló dé tọ́gbà Áfíríkà là fún alóko tí ọ̀dà àgbọ̀ káàkiri kan ní South America Time rí àgbọ̀ kẹsàn pé North America Time rí àgbọ̀ kẹsàn pé Europe Time rí kí ló dé táwọn Áfíríkà táwọn fún alóko tí ọ̀dà ó kọ tí ọ̀dà ní jẹ́ Áfíríkà Time àbí ní Áfíríkà Time ò ní lò ògbẹ́ni tí bá ti ń lo Áfíríkà Time láyé kò lè lo ṣé pé wọ́n náà wò wọ́n tó ń lo Africa Time ìdájọ́ tó ti ń lo Africa Time èwo ló meet up lórí kọ́ńtàtì tẹ́ni wàá gbà yìí sọ fún aláàárẹ̀ lọ fọ ààrẹ sí ààrẹ fún aláàwọ̀ tó ń lo Africa Time lọ fọ ààrẹ láwọn àjẹ lọ́wọ́ àsọpá àjẹ èsèyàn àmọ́ o tún á mú ààrẹ báyìí o tún á mú wọn lé o tún mú ààrẹ o mú wọn lé wọn lọ wọ́n tó dódò Africa Time lọ́ máa ń lò fún aláàárẹ̀ lọ fọ ààrẹ láwọn òṣò lọ́wọ́ wọ́n tó dódò pé Africa Time lọ́ máa ń lò fún aláàárẹ̀ lọ́ fa ààrẹ láwọn èmèrè lọ́wọ́ ó lè máa ṣọ́ bó ṣe wù wọ́n wọ́n tó dódò pé Africa Time lọ́ máa ń lò fún aláàárẹ̀ lọ́ fa ààrẹ láwọn ẹlẹ́bọ lóògùn lọ́wọ́ wọ́n tó dódò pé Africa Time lọ́ máa ń lò fún aláàárẹ̀ lọ́ fa ààrẹ láwọn alábòsí lọ́wọ́ wọ́n tó dódò pé Africa Time lọ́ máa ń lò fún aláàárẹ̀ lọ́ fa ààrẹ láwọn amọ̀nisìn lọ́wọ́ wọ́n tó dódò pé Africa Time lọ́ máa ń lò fún aláàárẹ̀ lọ́ fa ààrẹ láwọn afanimọ̀nisìn lọ́wọ́ wọ́n tó dódò pé Africa Time lọ́ máa ń lò fún aláàárẹ̀ lọ́ fa ààrẹ láwọn àṣírí tán bá ní dárò lọ́wọ́ ọfà ààrẹ báwo sì fàáyé lé wọn lọ kí ló wá dé tọ̀ fẹ́ jára rẹ̀ àbí ní Africa Time onílò ẹni tí bá ti ń lo Africa Time láyé fún aláàárẹ̀ ní ṣe ara rẹ̀ ní òjò ńlówó gbogbo ẹni tí wàá lówó láyé kò ní fi táìmù ṣeré kò ní máa jẹ́ promise and fail kò ní máa pẹ́ débì kan nídìílé yìí gbogbo ẹ̀yin tí Africa Time ti wà nù ṣe sí ẹ̀yin náà change tí ò jẹ́ nílọ síwájú náà ni Africa Time tẹ̀ ń lò gbogbo àwọn àtàkùn ìdákọ̀ Africa Time náà ẹ má jà wọn ìdákọ̀ Africa Time mọ́ tí ọ̀dà ń jẹ́ Africa Time ọ̀rọ̀ tí ọ̀dà ní jẹ́ Africa Time nígbà tá à ń pe òṣì rora wa ní jẹ́ Africa Time ọlọ́run bá kọ́ wọ láì ní sírò ọlọ́run kọ́ wọ láì jẹ́ kan ṣe ìlú Áfíríkà
ọlọ́run bá kó tún jọ máa gbèrò sí i ní ti dáadáa àti gbogbo àwọn ìlú tó kù ní gbogbo àgbáláyé. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala rasulil karim.